Let us all disclaim all rumors spreading around about Oloye Chief Sunday Igboho Majasola. Kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o. Ìbú owó bàbá Dámilọ́lá kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o. Ìbú owó bàbá Dámilọ́lá kò gbọ́dọ̀ kú o. Ikú àgbọ̀dọ̀ gbẹ̀ta lọ́dún rẹ̀. Májàsọ́lá ìbú owó bàbá Dámilọ́lá máa ń gbọ́dọ̀ kú o. Gbogbo ọmọ Yorùbá ni wọ́n pariwo pé Májàsọ́lá ò gbọ́dọ̀ kú o. Ìkankan ò gbọ́dọ̀ ṣe Májà. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi alélèmí ń jẹ́ Mọ́lẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́yàyà mọ́yà ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi Yorùbá nation. Sọlá sáà àti ìkóláyà obìnrin sínú lò. Ìyá mi abẹ́jọ́ kí n bẹ̀ nígbò ọmọ rẹ̀ ti retí olú ọmọ gbogbo wálé. Gbogbo ẹni tí ọba mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámúre. Ìkankan ò ṣe bó. Mo kẹ́yẹ̀lì ulama warasatul anbiyahi ẹ̀yin àfọ́ ọlọ́run tó hàn àtẹ̀yẹ tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfá akọmọníkẹwà àfá akọmọlẹ́sẹ̀ pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó bá ń bàdá mi lọ́nà o, ìkankan ò sí akọni Oòduà. Májàsọ́lá kò gbọ́dọ̀ kú ikú ọ̀fẹ́ta lójú rẹ̀. Ẹ̀rí Májàsọ́lá o. Mo kí gbogbo kìrìsìtẹ́nì pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestial pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí pátápátá pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Bàbá lájẹ́ ò máa gbọ́ o. Ẹni bá pèrè láyé ìdá ẹni bá pèrè ìkúnnùkú kan wọ́n kì í kádùn. Ẹni bá pèrè àkàlà irú wọn máa yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn àbáláyé ẹ̀yẹ láti ká ẹ̀sìn kan ẹ̀sìn àbáláyé ẹ̀sìn tá a báláyé kó tó di pẹ́sìn àjòjì dé àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó jẹ́ sí àjòjì kó tó di pé wọ́n dé ẹ̀sìn tá a báláyé. Mo kí wípé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ní ṣewéjá ẹ̀ní ṣe gbòwà àlùbáríkà àwọn tọ́lọ́dùmarè tó kólé ayé lé lọ́wọ́. Bí wọ́n bá dábàá láyé kí wọ́n lọ gbọ́bẹ̀ lọ́rùn ni. Májàsọ́lá o. Ọdọọdún tìrà, àgádágodo tìrà, ìwọ̀ tí ń bẹ lẹ́nu eku ní tìrà mẹ́. Mo kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe báálé ọ̀rọ̀ torí ẹ̀yin làgbà gbanigbani mo ṣèbà orí tó kú tí ò ní ná mo ṣèbà ọjà tó kú tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Kú lẹ́nu ẹ̀mọ́ tẹ́ ẹ fẹ́ sọ nípa Májàsọ́lá. Ẹ̀wọ̀n tí ń bẹ lẹ́nu ẹja ní tìrà mẹ́ja lẹ́nu. Túra Sáwùrù ní tilẹ̀kùn mára rẹ̀. Ọwọ́ tọ́gẹ̀dì ọ̀tá Májàsọ́lá bá gbé ara wọn ni kí wọ́n máa fi lùkẹ́ bọ́ ọ̀pẹ lẹ́gbàá àṣàṣì ọ̀pá àṣà sínú ayé mi. Àdìsá Adé máa ń wọ̀ o. Mo kí kábíyèsí
kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba babátúndé ẹni ìtàn adéyẹyẹ ògúnwùsì àrólé oòdùà ọ̀jájá the second ọ̀ní ilé ifẹ̀ bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kó jẹ́ kó kánrin kése. ọmọ mẹ́wàá lọ tá a mọ̀ jà sọ́lá bí. ikú àpá méjì akẹ́jọ. àrùn àpá méjì akẹ́fà. mẹ́jọ lọ sọ́dọ̀ wọn. mo wá kí bàbá mi ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́ ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tánú ò gbọ́dọ̀ ṣe ọmọ àdábálé ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ ń kú sẹ́kù àrùn tí sọmọ tíya rẹ̀ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ arámọ́kà tí dútòjò tẹ̀rùn kìnìún òkè akẹsàn His Imperial Majesty ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Ẹlẹ́wùẹ̀tù bàbá mo kí yín o ọmọ Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ibi agbé kólówó pé kó gbowó táwọn kọ́wọ̀ fà pé kó fọ́fà á lẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè bá àdá pọn ni kọ́ mọ Aláàfin Ọ̀yọ́ lè rí jẹ́ ń bẹ̀ tó sótà jẹ́ ẹ̀mọ̀ tọ́jú Aláàfin ha ikú o àdánwò o òfò o bàbá Aláàfin Ọ̀yọ́ mo kí yín o. nítorí wọn abẹ́sọ̀rí nù tọ̀gẹ̀dẹ̀ abẹ́sọ̀rí nù tirẹ̀kẹ̀ méjì yóò wá di àmúdi amadi gbígbé wá so ọ̀ka wèrè dùn gbogbo ṣẹ́bí lọ́mọ ni yọmọ jẹ́tọ̀ tá a rẹ̀ orí méjì. mo kí bàbá tèmi ọba sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà àdé Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bàbá ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sókótó kẹmbẹrẹ bí ìjà mo kí kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kánrin kése kí ìlú Ìbàdàn ó má dàrú kí ìlú Ìbàdàn ó má bàjẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́ ẹ wo mò ń bọ̀ n tí ì dé. ìtòkù ọmọ wọn ká ní sẹ́kù pọ̀ká ọmọ náà rẹ̀ ní sẹ́kù kúrò kíkọ́ mẹ́ni nǹkan bá jẹ́rìí láyé ẹ má sọ pé mọ́jà sọ́lá fún ẹ dàpọ̀ ẹ má sọ pé mọ́jà sọ́lá ní àìsàn jẹ́ ìdògbèdò ohun tẹ́ ẹ bá mọ̀ nípa mọ́jà sọ́lá ní ẹ̀wí. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vùnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé gọ́vùnà Lucky Ayédatiwa gọ́vùnà Abíọ́dún Oyèbánjí gọ́vùnà Adémọ́lá Adélékè Nurudeen Jackson gọ́vùnà gọ́vùnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vùnà Babájídé Sanwó-Olú mo kí yín o Olódùmarè á sẹ̀san fún gbogbo yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín àtàwọn olóṣèlú wọn yín ìyókù Olódùmarè á sẹ̀san fún yín. ẹ dákun ẹ má pàwọ̀ èèyàn kí mọ́jà sọ́lá tó dé ẹ dákun ẹ má ṣàwọn èèyàn dolóògùn kalẹ̀ kí mọ́jà sọ́lá. mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá ìyẹn bàbá mi the emeritus professor bàbá Bánjí Akíntóyè bàbá mo kí yín o k'Olódùmarè kó tó bọ̀ jẹ́ ká rọrùn yín sásọ pẹ́pẹ́pẹ́ kó níwájú ọmọ kẹ́yìn kẹ́lẹ́yìn ọmọ síwájú lágbára lọ́wọ́ Ọlọ́run òmìnira ìran Yorùbá aṣojú ẹ̀mí yín ojú ẹ̀mí yín láàfin náà àsíá ìran Yorùbá sókè àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mọ́jà sọ́lá wà pẹ́ láyé kárí kẹ́sẹ̀ bí ewé àpẹ́ mọ́jà sọ́lá á dára lẹ́wà bí ọ̀sùn ìbò owó bàbá Dámilọ́lá ògógógó lára rẹ̀ ọmọdé onísàárẹ̀ rárá nítorí agbósábà yìí lórúkọ tí wọ́n ń pa yìí o. mo wá kéjì kájí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ akukọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládé 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 Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà fàlàáfin bọ́bá rú ọ lójú bọ́bá pàdé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé lọ́nà kó bi wọ́n léèrè pé ṣé lóòótọ́ adé orí aládìkún ìlàgbà fàlàáfin. Àrẹ̀dẹ̀ bí báyìí lórúkọ tí wọ́n ń pè wọ ilẹ̀ àkúkúkú lórúkọ tí wọ́n ń pè wọ ọmọdé kò ní mọ orúkọ àgbà mẹ́ta tí kò pa
pátápátá ní diaspora lágbára lọ́wọ́ ọlọ́run ẹrù tí abiyamọ kì í túwò wọn à ní gbé káyín mọ́lé àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayélé lọ́wọ́ iṣẹ́ ìṣe yín kò ní dìṣẹ́ ojú ẹ̀mí gbogbo yín pátápátá láàfin gba orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayélé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílẹ̀ kóòtù òjíire Kwara, Kogi, Bayelsa pẹ̀lú Delta State mo kí yín o lágbára lọ́wọ́ ọlọ́run òmìnira ìran Yorùbá yóò ṣojú wa kò ní ṣẹ̀yìn wa. orúkọ àgbà kọ́kọ́ tó yẹ mọ́jà sọlá sí ní àgbóza èdè ògbókò tó láyé kó fọwọ́ pé wò ó lórí ìgbòkè lọ sí ní ẹnu. orúkọ àgbà kejì náà là kúkúkú. ọmọ ìyá mi àgbẹ̀tọ́ ní báwọn púpọ̀ wọ̀ láyé ẹ lọ sí mi bódò owó rẹ̀ sí mi bódò èyí ẹnu ẹ sí mi àròyé orin tí ọ̀ka gbẹ̀dí gbogbo yìí ń bá ká. àdìsá dé orúkọ àgbẹ̀ kẹta tó mọ̀ náà tó fìráyé gbé òun làwọn àgbà fẹ́ ní àkúkú kúrú májà sọ́nà òní báwọn kúkú oró. ẹ wò ó níbo ni mò ń lọ n ò rẹ bí ó jìnnà ibi mò ń yà lọ́pọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ìrìn àjò wa sí ọ̀dọ̀ kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ léyìí tí ó máa wáyé ní òní dandan tàìdán ìnìkíni bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ikọ̀ rẹ̀ yóò gúnlẹ̀ sáàfin ikú bàbá yèyé yẹn ní Òkè Akẹ̀sán lọ́yọ̀ Aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dẹ̀ ọmọ àtìrà. orúkọ ẹgbẹ́ kẹta ni mo pè ní àkúkúkú májà sọlá tó jẹ́ wo wàjẹkù kó tó máa lọ. tó jẹ́ kó wà dàgbà wà darúgbó wà kọ́. kí ni tá a fẹ́ lọ rèé ṣe lọ́dọ̀ ikú bàbá yèyé fẹ́ni tí ọ̀bá màmá máa ṣàlàyé rẹ̀ yín máa yànnàná rẹ̀ lẹ́sẹẹsẹ kẹ́ ẹ lè mọ ìdí pàtàkì tá a fi fẹ́ dí ọ̀dọ̀ ikú bàbá yèyé láti lọ rèé fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn láti béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó rú wa lójú lórí ọ̀rọ̀ bó o ní nǹkan ṣe ń lọ sí kí lẹ̀ṣẹ̀ májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ kí ni tó ṣe bó o lọ̀bọ́ ṣe sorí tí náà kí o ṣe kí ni tí olóyè Sunday Ìgbòho Òòṣà kí ló gbé ń gbà ìjọba àpapọ̀ Nàìjíríà tó fi wá di pé kí ni tẹ́ fi wá ṣe méde tẹ́ẹ̀jọ́ wálé a fẹ́ béèrè a sì tó fẹ́ rán ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ a fẹ́ rán sí ààrẹ Nàìjíríà pé ká má jẹun gbé ká má jòun gbé o ká rántí wípé bí ìta bá lé ni ọ̀dẹ̀ là á padà sí o ká wá mọ̀ torí wípé wọ́n lọ sẹ́dẹ̀ ká bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ torí wípé kí ni wọ́n ti wà ní Ẹdẹ báyìí ká rántí Ẹdẹ onílé o Yorùbá ni wọ́n Yorùbá ni májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àrò pé nǹkan kan yẹ kó ṣẹlẹ̀ àrò pé nǹkan kan sì yẹ kó jẹ́ ìdíwọ́ tí ò fi tí ì yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó pàṣẹ pé kí Ìgbòho Òòṣà ó máa bọ̀ nílé. ọmọ Adéyẹmọ akíkanjú ọkùnrin dé Sunday ọmọ Adéyẹmọ olólùfẹ́ wa mẹ̀kúnnù Sunday ọmọ Adéyẹmọ ọ̀rẹ́ ará ìlú pátá Sunday ọmọ Adéyẹmọ kálẹ̀ ní tọ́tọ́ fi ṣẹ́rọ̀ o Sunday ọmọ Adéyẹmọ májàsọ́lá o adé ọba àpá lórí ẹ májàsọ́lá o adé ọba àpá lórí ọmọdé wí o wọ́n ní májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba àpá lórí àwọn ọba ń sọ wọ́n ní májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba àpá lórí ìjòyè sọ wọ́n ní májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba àpá lórí ẹ. iṣẹ́ wa fòlẹ̀ wá fún ilẹ̀ ibi wá kàgbéga 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 fàyè rí ìkágbọ́ wà ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àgbòmìnira ìjẹ́jẹ́ ká máa lè pa tẹ̀síwájú fọkàn ire àtòhun tó dára
bàbá yèyé àwa ọmọ yín torí wípé tá a bá ń palá lẹ́nu ìlókù láàsọ wípé ti Aláàfin Ọ̀yọ́ báwo nílẹ̀ kóòtù òjíire bá a bá sì rántí tá a gbàgbé tá a rántí a máa mọ akitiyan ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta lórí ọ̀rọ̀ ìran Yorùbá kó tó di pọ́lọ́jọ́ dé kó tó di pé títọ́ dé kí bàbá tó lọ rèé darapọ̀ máwọn onílẹ̀ k'Olódùmarè tó wá fún wa ní ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first ẹlẹ́wù ètù k'Olódùmarè ó tó wá fún wa. àmọ́ èmi fẹ́ kí kábíyèsí ikú bàbá yèyé ọkọ̀tàn tí ò ní tán mo fẹ́ kí wọ́n mọ̀ wípé over 60 million Yorùbás ìlà ń bẹ lẹ́yìn wọn tá a sì ń dunnú sí wọn tá a sì ń fìfẹ́ hàn sí wọn. àmọ́ kí ìfẹ́ ọ̀hún kọ́ wá lè gbogbo kó lè gbòǹgbò kó lè kẹ̀ǹkẹ̀ kó lè hàrìmà nínú ọkàn àwa ọmọ Yorùbá àfi kẹ́ ẹ ṣe ń táwa ọmọ Yorùbá fẹ́ kí ni tá a fẹ́ tá a sì fẹ́ kọ ẹ̀písítélì rẹ̀ tá a fẹ́ fún yín wípé kẹ́ ẹ lọ rèé bá wa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní tá a fẹ́ wọn ó gbé wò àwọn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà àti lórí ọ̀rọ̀ ìran Yorùbá. àwa ìran Yorùbá ò fẹ́ nǹkan méjì àkọ́kọ́ ń tá a fẹ́ ìní wípé òòṣà bó ò lè gbè wá ọ̀bá ṣe wá bó ṣe bá wa. àní wípé kẹ́ ẹ fún wa ní nǹkan kan àtọrọ fúrá bẹ́ẹ̀ àtọrọ wàrà àmọ́ ń tà ń tọrọ lọ́wọ́ yín ìní wípé ẹ fún ìran Yorùbá ní òmìnira. ẹ jẹ́ ká wà ní òmìnira Yorùbá ká wà ní òmìnira ara wa ká máa ṣèjọba ara wa kò sí tó burú jù bájòjì bá fẹ́ wá tó lè rè ìran Yorùbá ká gba físà bó bá ṣe ń tàlẹ́ àpúrúfù á àpúrúfù ẹ̀ fún wa. àìlásọlọ́run pàká ẹ̀yin àgbà náà lẹ́ni ó tóun àpérò fọmẹ̀ríwo bẹ́ẹ̀ bá wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí méjì tó fà á ju wípé àwọn ẹ̀yà tí ọ̀jọ́ra wọn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ ni wọ́n kó pọ̀ tó ń pè ní Nàìjíríà. ìṣe wa ò papọ̀ ìhùwàsí wa ò papọ̀ ìwọṣọ wa ò papọ̀ èdè wa ò papọ̀ oúnjẹ wa ò papọ̀ àṣà àti ìṣe wa kò papọ̀ kódà ẹ̀sìn gan ìṣọwọ́sẹ̀sìn tiẹ̀ ó yàtọ̀ gédégbé sí báwa ṣe ń ṣe tiwa. ẹ dákun kí ni tó wá so wá pọ̀ tá a fi lè mọ́ jẹ́ ẹyọ kan. kò sí nǹkan tá a lè gbà lérò tá a lè fi máa wò bá a jẹ́ ẹyọ kan. àṣìṣe tí àwọn tó so wá pọ̀ tí wọ́n ṣe nìyẹn. bó o lẹ́sẹ̀ so ìran tí ń fi ìtọ̀ màálù tí fi ń wẹ̀ bó o lẹ́sẹ̀ so ìran tí ń bá màálù ní àjọṣepọ̀ bó o lẹ́sẹ̀ so wọ́n pọ̀ mọ́ wa. tẹ́ ẹ bá wòran Yorùbá a kún fún ọgbọ́n làákàyè òye ọmọ aláṣọ ni wá àmọ́ ọmọ aláṣọ wa a ti ń ṣe kí ni a ti ń wà kísà. ọmọ ẹlẹ́ran ni wá ọmọ ẹlẹ́ran tá a jẹ́ ń wá rèé a ti bẹ̀rẹ̀ sí ní jẹ egungun. ọmọ onílé ni wá àrílẹ̀sùn mọ́ a ti bẹ̀rẹ̀ sí ní sun etí gọ́tà a ti ń sun abẹ́ bíríìjì káàkiri nítorí wípé kíni torí wípé wọ́n so wá pọ̀ mọ́ra wa wọ́n wá gbé orílẹ̀-èdè yìí lé àwọn kan lọ́wọ́ àwọn yẹn wá rí gẹ́gẹ́ bí priority wọn láti máa darí wa gẹ́gẹ́ bí ẹranko. wọ́n ṣègbìyànjú wọ́n darí wa bó ti wù wọ́n pa wá wọ́n jẹ oko wa wọ́n fipá báwọn ìyá wa lò pọ̀ wọ́n ń jí àwọn bàbá wa gbé wọ́n ń jí àwọn ẹ̀gbọ́n wa gbé wọ́n ń jí àwọn ìyá wa gbé láti máa béèrè owó tabua lọ́wọ́ wọn. kábíyèsí ikú bàbá yèyé bó tiẹ̀ jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ dóróyè ní tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á jẹ́ kẹ́ ẹ pẹ́ kánrin kése á jẹ́ ẹ pẹ́ bí ewé àpẹ́ ẹ gbó ẹ tọ́ ẹ fọwọ́ páwú ẹ fèrègì jobi lórí àpèrè babalá yẹn tí í ṣe àpèrè Ọ̀rànmíyàn. àmọ́ mo mọ̀ wípé ẹ ní sọ fún wa pé ń ṣẹlẹ̀ kọtí ọ̀gbọ́n sí àwọn nǹkan tí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire kó tó di pé ẹ bọ́ sórí àpèrè babalá yín.
kí ni tó bí wàhálà tolóyè Sunday Igboho ṣàtúnṣe kábíyèsí ikú bàbá yèyé ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. ìgbà tó di wípé à ń wo ọ̀rọ̀ wa ńlẹ̀ kóòtù òjíire wípé a ti wà one sided, gbogbo nǹkan tí ń nu ẹ̀dá téèyàn fi lè sọ wípé òun rí àǹfààní jẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè àríjẹmọ́ nílẹ̀ kóòtù òjíire. àkọ́kọ́, ọmọ Yorùbá ò sí ní àwọn ipò kànrìn tó jẹ́ bí ipò tó kàǹkà lórílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá ò sí ń bẹ̀. a wò pé láàrin ipò mẹ́wàá àkọ́kọ́ téèyàn lè pè ní ipò ṣàǹkò ní orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá ò sí ń bẹ̀. yàtọ̀ sẹ́yìí, tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé tá a ní gbogbo, yàtọ̀ sẹ́yìí tí wọ́n ti kọ́ láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, gbogbo òyòkù ó ti dẹnu kọlẹ̀. èyí tá kọ́ láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nìkan ńlá sì ń rí ń tọ́ka sí gẹ́gẹ́ bí ohun mọ́lẹ̀ gbàgbé tí wọ́n ṣe fún wa. ẹ wò pópónà wà nílẹ̀ kóòtù òjíire, gbogbo ẹ̀ ló di páńpẹ́ kú tó jẹ́ wípé tó o bá ṣọ́ra, ojú òpópónà káàkiri tó jẹ́ tìjọba àpapọ̀ nílẹ̀ kóòtù òjíire ni ó gbẹ̀bí èèyàn. omi ẹ̀rọ àrómi ẹ̀rọ mú, ètò ọ̀gbìn tá a nígbàgbọ́ nú ẹ̀ pé ní ìran Yorùbá fi sára rin dín. ìran Yorùbá ò nígbàgbọ́ nú epo rọ̀bì, a nígbàgbọ́ nú ọ̀gbìn náà wá rí wípé àwọn ìran kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kíni, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi dà wá láàmú látàrí mímọ́ da màálù wọnú oko, máa boko jẹ́, máa bọ̀nà jẹ́. bàbá ń bá rí rẹ̀ kábíyèsí ikú bàbá yèyé mo fi ẹ máa gbọ́, bàbá ń bá rí rẹ̀ ni wípé àwọn tó ń bá rí wípé wọ́n wá ń ṣe ṣàǹkóṣàǹkó nínú ìran Yorùbá tí wọ́n fẹ́ máa ṣe bí ẹni pé bóyá wọ́n ń jà fitafita fúnra Yorùbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. ibẹ̀ láti rí Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ibẹ̀ láti rí Mashood Kashimawo Abíọ́lá, Gani Fáwẹ́hìnmí ńkọ́, Sùlíyàt Adédèjì, Adégòkè Adélabú ńkọ́, àtàwọn bẹ́ẹ̀ lọ. wọ́n ti ń ṣèkà fún ìran Yorùbá ọjọ́ ti pẹ́, wọ́n ti dẹ́yẹ sí ìran Yorùbá ó ti lé ní ọ̀pọ̀ ọdún. èyí tó wá pabambarì tó ṣẹlẹ̀ tó tírígà ìran Yorùbá, ó ní ti Tolúlọpẹ́ Arótilé tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi, àmọ́ tó jẹ́ ti ẹ̀yà Yorùbá, tó jẹ́ the first combatant flying pilot tí ìran Yorùbá ò nírú ẹ̀ rí, léyìí tí ó ti ojú ogun dé, ó ní ń dáná yàwọn ọ̀tá, ní ń kẹ́ná sí alá. wọ́n ti wá wò ó pé ọ̀nà wo làwọn fẹ́ gbẹ́rọ̀ Tolúlọpẹ́ Arótilé gbà, wọ́n wá pláàni fún nínú àwọn tán jọ ń ṣiṣẹ́, wọ́n wá pe Tolúlọpẹ́ bọ́ta nínú ìyẹ̀wù rẹ̀, nínú ibi tí ń gbé, ìyẹn nínú báràkì wọn, nínú kọ́tàsì wọn, wọ́n sì rìvásì ọkọ̀, wọ́n sì fi kọlu Tolúlọpẹ́ tí ẹ̀mí rẹ̀ sì fi bọ́. ìròyìn lọ́tẹ̀ olóyè Sunday Igboho ṣàlọ́wọ́ làwọn pè pé èéṣe ìjọba Nàìjíríà oró ńlá ló dá wa yìí nínú ìran Yorùbá. wọ́n pa Tolúlọpẹ́ Arótilé, àwọn tá à ń wò lójú gẹ́gẹ́ bí pé wọ́n jẹ́ ọjọ́ ọ̀la òpómúléró mọ́jà ayé kan nínú ìran Yorùbá ìlọ́gbẹ̀mí ẹ̀ yìí. olóyè Sunday Igboho sì pè fún justice, pé a fẹ́ ìdájọ́ òdodo lórí àwọn tó gbẹ̀mí Tolúlọpẹ́ Arótilé. àwa fi rálì aláṣẹ rálì lórí ẹ̀,
gbàtà aláṣẹ rálì lórí ẹ̀ ìjọba àpapọ̀ wọ́n yarí wọn àjẹ́ ó ṣeé ṣe àmọ́ àwọn ọmọ Yorùbá fẹ̀hónú hàn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kábíyèsí ikú bàbá yèyé ẹ̀yin lẹ́ni gbogbo Òkè Ògùn Kìṣí Ìgbòho Làǹlátẹ̀ Ìgànná Ìgàngán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Òfìkì Àbúgùdù agbára Aláàfin Ọ̀yọ́ ńlọ́ka gbogbo bẹ̀ ìròyìn wá tó lóye Sunday Igboho wípé ìjínigbé ń wáyé nínú Federal Government Reserve Forest tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìpínlẹ̀ Kwara léyìí tó rẹ̀gbẹ̀jìgẹ̀ sí Kìṣí ìròyìn tẹ olóyè Sunday Igboho ṣàlá pé ibi inú gbóhùn o ibẹ̀ ni àwọn Fúlàní ajínigbé ibẹ̀ ni wọ́n fi ṣe bùbá tí a ti ń jí ọmọ Yorùbá gbé tó ti ń gbẹ̀mí wọn tí a sì ń béèrè fún òbítíbitì owó olóyè Sunday Igboho ṣàgbọ́ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ológun wọ́n kà sólóyè Sunday Igboho pé Igboho Àdìsá ọmọ Adéyẹmọ àwọn nílò ìrànlọ́wọ́ rẹ̀ torí wípé àwọn fẹ́ káwọnú igbó yìí àwọn sì fẹ́ ohun ìbílẹ̀ tó ọmọ ń lò àwọn fẹ́ kó lò náà ń bẹ̀ olóyè Sunday Igboho gbà sí wọn lẹ́nu a sì bẹ̀rẹ̀ ìrìn àjò agbéra kú olẹ́ Ìbàdàn ní déédéé aago mọ́kànlá ní déédéé aago mẹ́wàá alẹ́ níjọ́ náà pẹ̀lú sójà civil defence ọlọ́pàá àjọgbéra à ń re Kìṣí léyìí tó jẹ́ ìrìn àjò wákàtí bíi 8 ẹ má gbàgbé pé mo láago 10 la gbéra 10 mọ́kànlá 12 aago 1 aago 2 aago 3 aago 4 torí wípé mọ́tò yára a lò bíi wákàtí 5 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ìntàfẹ́sù lọ́jọ́ náà èṣù kọ́ o torí pé olóyè Sunday Igboho àtàwọn ajínigbé wọ́n wọ̀ yá àjà nínú igbó Kìṣí àwọn tí bá ń bẹ́ ń gbà náà tí wọ́n witness ẹ̀ wọ́n mọ̀ recollect that is year 2020 akẹ́rù a sì handover wọn fún iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bíi pé kò sí tó lóye Sunday Igboho fẹ́ fi nǹkan kan ṣe kì í ṣe jàǹdùkú ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní Igboho bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn náà ìjínigbé ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílùú Ìgàngán débi wípé wọ́n jí ọmọ ọba Ṣígàngán gbé léyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ló padà ṣokùnfà àárẹ̀ léyìí tó mú ẹ̀mí kábíyèsí ọba Ṣígàngán lọ lójijì wọ́n jí ọmọ kábíyèsí gbé wọ́n pa Dr. Aborode Dr. Aborode jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho Ìgàngán ìlà kan náà ní bẹ láìka wọn àti ẹ̀ka olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wọ́n wà ní orílẹ̀-èdè Germany for complete 30 years wọ́n kàwé wọ́n gboyè rẹpẹtẹ he did his masters and his PhD he became a doctor lórí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn wọ́n sì wá wò wípé ọgbọ́n òye tí mo ti ní jẹ́ wọ́n á lọ rèé lò nílẹ̀ bàbá mi wọ́n kówó wọ́n kọ́lá wọ́n kó wá sílùú Ìgàngán wọ́n sì dá oko tó bẹ̀ẹ́ tó 100 sáré tá a mọ̀ sí more than 100 acres wọ́n sì dá Dr. Aborode
tí ẹ bá ká nǹkan ọ̀gbìn wọn tá a mọ̀ sí àgbàdo nígbà tó jẹ́ wípé màálù wọ́n fẹ́ràn àgbàdo púpọ̀ jù èyí tó bá tó ti wá bàjẹ́ nú àwọn àgbàdo yẹn Dr. Aborode ọ̀wá kó bó ti pọ̀ tó wọ́n kó fún àwọn Fúlàní wọ̀nyí wípé ẹ lọ rèé fún àwọn màálù yín ẹ jẹ́ wọn oúnjẹ láì mọ̀ wípé wọ́n ní èrò burúkú sí Dr. Aborode. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n dè Dr. Aborode lókùn wọ́n sì sá wẹ́lẹ́wẹ́lẹ́ nígbà tó complain lórí bí Fúlàní ṣe dá màálù wọnú oko rẹ̀ lọ́jọ́ kan tí wọ́n jẹ oko. ọ̀pọ̀ eléyìí ní ń wáyé lọ́pọ̀ ọ̀gbà káwọn aráàlú Ìgàngán ó tó wá ké sólóyè Sunday Igboho Òòṣà pé arákùnrin kan ń bẹ nílùú Ìgàngán wọ́n ń pè ní Sẹ́ríkì Sàlíù òun ni Sẹ́ríkì Fúlàní òun gángan ní máa ń jẹ́ agbẹnusọ láàrin àwọn Fúlàní àtẹni tá a bá jí gbé òun ní máa ń bá wọn gba ransom tí máa ń lọ rèé kó fún wọn. ọ̀pọ̀ ọgbà tó bá dé ti gba ransom yìí tán wọ́n tó máa ń padà gbẹ̀mí ẹni tí ẹ gba ransom lé lórí. ìgbà táwọn aráàlú Ìgàngán tí ẹ polóyè Sunday Igboho Òòṣà pé kò yí a mọ́ o lọ́lọ́yè Sunday Igboho Òòṣà ó gbéra ó dìlú Ìgàngán. ẹni bá wo fídíò ìgbà náà yóò rí wípé abẹ́wò béèrè pé kí ni tí ń ṣẹlẹ̀ lọ́lọ́yè Sunday Igboho Òòṣà bá lọ sílùú Ìgàngán kó tó di wípé àwọn ọmọ Sẹ́ríkì Sàlíù wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sọ́lọ́yè Sunday Igboho Òòṣà. olóyè Sunday Igboho Òòṣà wá dáhùn wọ́n ní wọ́n Sẹ́ríkì Sàlíù orí ń tí ń ṣẹlẹ̀ àbó orí sọ́dà bẹ́ẹ̀ àgbà yín lálejò àmẹ́yẹ tó ṣu yín àmọ́ torí wípé ìran Yorùbá our so much accommodating we are friendly ẹ wá ń torí ẹ mú wa lọ́bọ. Sẹ́ríkì Sàlíù ní ipò tó ń wà yìí ó pé bàbá mi Àtàndá Ọláyíwọlá iná fò ń sórí ipò yìí náà fò ń jẹ Sẹ́ríkì Fúlàní. olóyè Sunday Igboho Òòṣà wá dáhùn pé ọyá ìwọ Sẹ́ríkì Sàlíù kí fóònù rẹ mọ́lẹ̀ pé bàbá mi Àtàndá lówó lódù bí ìyèrè sọ pé èmi Sunday Adéyẹmọ Igboho Òòṣà ni mò ń bẹ ń bí pé mo sì fún ọ ní ọjọ́ méje láti káàsà rẹ kúrò lórí ilẹ̀ bàbá mi tẹ́ ẹ̀ bá ti lè wá solution sí ìpànìyàn ìfi màálù jẹ́ kó ìfipá báwọn ìyá wa lò pọ̀ ẹ̀ ń ṣe ní gbogbo agbègbè Òkè Ògùn àti gbogbo Ìgàngán tá a wà yìí. olóyè Sunday Igboho Òòṣà sì kú ń bẹ̀ lọ́jọ́ náà àmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí olóyè Sunday Igboho Òòṣà fún ní ọjọ́ méje. kábíyèsí ikú bàbá yèyé kó tó tọ́jọ́ keje oríṣiríṣi ìdúnkokò ìdúnmàhúrú mọ́ ẹ̀mí ẹni ni wọ́n ń dún mọ́lóyè Sunday Igboho Òòṣà pàápàá jùlọ látọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. àmọ́ gẹ́gẹ́ bíi pé olóyè Sunday Igboho Òòṣà á sọ̀rọ̀ mọ́yẹ̀ tí kì í dalẹ̀ ìran rẹ̀ tí mo ti ní màá wá ó di dandan kí n wá. wọ́n kó sójà wọ́n kó gbogbo wọ́n dà wọ́n sójú ọ̀nà wípé wọn àgbọ̀lọ̀ jólóyè Sunday Igboho Òòṣà ó kọjá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe broadcast àmọ́ síbẹ̀síbẹ̀ olóyè Sunday Igboho Òòṣà lọ. kété tá a débẹ̀ àwọn ọmọ Sẹ́ríkì Sàlíù wọ́n hàn ga jù báyìí lọ. aráàlú ti pẹ́ bìbà olóyè Sunday Igboho Òòṣà lórí ọ̀fẹ́ àti bá sójà sọ̀rọ̀ pé mi ìwà já o ìwà ṣe wàhálà ní tí mo fẹ́ ni wípé kí Sẹ́ríkì Sàlíù kọ́ máa bá tiẹ̀ lọ ká fìlú Ìgàngán lẹ̀ ká jẹ́ kí Ìgàngán ó sinmi. àwọn èèyàn wa tó wọlé sí ga Sẹ́ríkì Sàlíù kété tí arímọ́tò ti ń bọ̀ báyìí àwọn ọmọ tí ń yìnbọn sí wọn àjò léńjẹ báyìí lọ
ọmọ kéékèèké wọ́n wọṣọ funfun wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn kìí ṣèbọn ló ka o ìbọn irú ìta máa ń rí lọ́wọ́ àwọn ọmọ ológun wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn sí wọn. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ogun Sàlíù ṣẹ́ nílùú Gàngán awálé bá a ṣe bẹ̀rẹ̀ nu tolóyè Sunday Igboho Òòṣà wá fẹ̀ kan ní ó ti yá báyìí à ń rí i pé àwọn apani aṣekúpani wọn ò ní gbà wọn ò ní gbà òun náà sì ní wọn ní wọn kún fóun òun ò sì ní gbà láàbọ̀ gbogbo ọ̀nà Ìjẹ̀bú Òde gbogbo ọ̀nà Iléṣà gbogbo ẹ̀ olóyè Sunday Igboho Òòṣà bẹ̀rẹ̀ sí ní dọdẹ ẹbẹ̀ à ń káàkiri láti máa wá àwọn ajínigbé bọ́ta déédé ìlú Ègbùà ní ìpínlẹ̀ Ògùn kò sì síbì kankan tí a ti lè sọ wípé olóyè Sunday Igboho Òòṣà ó pa ọmọ ológun tàbí ó dojú ìjà kọ ọmọ ológun tàbí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà náà a bẹ̀rẹ̀ rálì wípé bẹ́ẹ̀ bá kàn tẹ́lẹ̀ dáàbò bò wá ẹ jẹ́ kí orílẹ̀-èdè ẹ jẹ́ kí Yorùbá ó kúrò láàrin Nàìjíríà kábíyèsí ikú bàbá yèyé olóyè Sunday Igboho Òòṣà gbé rálì lọ sóńdó èrò pété tí gómìnà ìpínlẹ̀ Oǹdó nígbà náà k'Olódùmarè kó bá ń fọ̀run kẹ́ wọn arákùnrin Rótìmí Akérédolú léyìí tó pèsè ààbò tó jọjú fọlọ́yè Sunday Igboho Òòṣà nítorí wípé kíni gọ́vnà Rótìmí Akérédolú rí wípé it is their responsibility to ensure the safety of lives and property of the Yoruba people. pé níwọ̀n àgbà àgbà tó lóyè Sunday Igboho Òòṣà ti wá volunteer ara rẹ̀ láti ṣe àwọn ké lẹ́yìn wọ́n sì pèsè ààbò èrò pọ̀ pítímú lẹ́yìn náà rálì mà délùú Èkìtì agbé rálì délùú Ọ̀ṣun Òṣogbo ayáàfin kábíyèsí ọba Àtaọ̀jà Èkìtì adé ààfin kábíyèsí Ewìadó Ìkẹ́rẹ́ gbogbo ẹ̀ ládé torútorú ìlọlọ́yè Sunday Igboho Òòṣà ní consult nígbà wọn bàbá yìí sọ pé ẹ má mà wòran a lọ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó lókùn tó lóyè Sunday Igboho Òòṣà fẹ́ lọ tá a ti nígbàgbọ́ pé a lọ sí ìpínlẹ̀ Èkó ní July 3rd 2021 kété tó di July 1 2021 ọjọ́ àkókò téèyàn kó lólùfẹ́ ẹni pé a kú oṣù tuntun nǹkan burúkú ni wọ́n fi jí wa nílé olóyè Sunday Igboho Òòṣà wọ́n gbẹ̀mí èèyàn méjì ní fanáfanṣu kábíyèsí ikú bàbá yèyé ẹ máa gbọ́ o wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe wọ́n tó kó wa rẹ ìlú Àbújá léyìí tí mo já ọ̀kan lára wọn wọ́n lépa ẹ̀mí olóyè Sunday Igboho Òòṣà àmọ́ Olódùmarè kó Ìgbòho yọ lọ́wọ́ àwọn abínú ẹni kò yẹ wọ́n rẹ̀mí Ìgbòho Òòṣà gbà lórúkọ náà wọ́n gbé babaláwo wá babaláwo wọn pọ̀fọ̀ ọfọwọ́ jalẹ̀ wípé bí ẹni pé kí Ìgbòho kó disappear dé padà àmọ́ ẹni Olódùmarè ọba fẹ́ pakọ̀ sẹ́ni lè gbẹ̀mí ẹ̀ kábíyèsí ikú bàbá yèyé wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọkọ̀ jẹ́ wọ́n ba gbogbo nǹkan jẹ́ kódà wọ́n pa wọ́n pa mùsù nílé olóyè Sunday Igboho Òòṣà wọ́n kó wa gidi gan ó nílùú Àbújá níbi sọ́mọ́ǹtì gbé balẹ̀ tó gbé dolẹ̀ wọ́n kó wa sí underground lọ́dọ̀ àwọn DSS Department of the State Security Service
àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kẹrẹ oṣù kínní oṣù kejì ààrẹ ni ó lóṣù mẹ́rin lórí pé kíni lórí ipá ń jà fómìnira ilẹ̀ bàbá wa lórí ipá ń jà pé ẹ má gbẹ̀mí ìran wa mọ́. kábíyèsí ikú bàbá yèyé kó tó di wípé ìjọba àgbà náà lábẹ́ Muhammadu Buhari kéde olóyè Sunday Igboho Oòṣà gẹ́gẹ́ bí ẹgbẹ́ pé à ń wá ọ wanted. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n rán olóyè Sunday Igboho Oòṣà mú nílùú Benin Republic. abẹ̀rẹ̀ ilé ẹjọ́ ní Benin Republic ilé ẹjọ́ ní Nàìjíríà High Court nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dá olóyè Sunday Igboho Oòṣà láre wọ́n tó ní ká fún ní 20 billion naira fún gbogbo dúkìá ohun ìní rẹ̀ tí wọ́n bàjẹ́. a mú ìdájọ́ yìí lọ sí Benin Republic after 2 years Benin Republic tú olóyè Sunday Igboho Oòṣà sílẹ̀ pé mọ́ bá tiẹ̀ lọ ọ̀ṣẹ̀ wá lórílẹ̀‐èdè Benin Republic ìjọba Nàìjíríà ló ní á mú ọ lẹ̀. wọ́n gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n olóyè Sunday Igboho Oòṣà wọn àjẹ́ orí bísínẹ́sì kankan ṣe mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá ṣe mọ́de kábíyèsí ikú bàbá yèyé kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho Oòṣà ṣé wọn èé ran ọmọ Yorùbá lọ́wọ́ ìlọlọ́yè Sunday Igboho Oòṣà ran Yorùbá lọ́wọ́ ni àbó ti jẹ́ ìdínú táwọn ọmọ Yorùbá tí a fi fẹ́ kàn sáàfin yín wípé ẹ dákun ìgbà tá a bá gbádùn ìjọba Fúlàní tíjọba Fúlàní òjò lóyè Sunday Igboho Oòṣà ó ráyè ṣèjọba Yorùbá náà ó tún máa fìyà jọmọ Yorùbá ni. ìdínà kábíyèsí ìpàdé wa bí oyin láàfin yín lónìí òde yìí náà ni. ẹ ń bá nífẹ̀ẹ́ sí ká pàdé wa láàfin ikú bàbá yèyé níbi tí a ti máa ní ìtàkùrọ̀sọ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wùẹ̀tù. àfẹ́kànbá àfọlóyè Sunday Igboho Oòṣà sílẹ̀ o. wọ́n lè sọ àsopin bá àwọn ya. ọmọ Yorùbá yàrá lè yàrá lè ilé dàgbà sí mi wẹ̀ dàgbà yàrá lè. Bọ́nílé máa ti bá pariwo àlejò wo èdè tó lọ jẹ yàrá lé. Ẹ̀járe lé o, ilé làwa o, ilé là. ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho Oòṣà gẹ́gẹ́ la fẹ́ kàn ṣàlàyé fún wa. kí lẹ̀ṣẹ̀ Àdìsá ọmọ Adéyẹmọ tẹ́ ẹ fi gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n rẹ̀ tẹ́ ẹ fi sọ dẹni tí ò lè wálé ẹni tẹ́ ẹ pa èèyàn rẹ̀ tẹ́ ẹ balé rẹ̀ jẹ́ tẹ́ ẹ bà dúkìá rẹ̀ jẹ́ tẹ́ ẹ tó wá ṣe mọ́ta tẹ́ ẹ ní ọ̀gbọ́dọ̀ wálé bẹ́ẹ̀ bá wálé ẹ̀ gbé ni kábíyèsí ikú bàbá yèyé afẹ́kẹ́ ẹ bá wa sọ fásiwájú Bọ́lá Ahmed Tinubu pé kò bá dá káfẹ́ kan pa gbogbo àwọn ọmọ Yorùbá ká pa wá
yóò tẹ́ wa lọ́rùn tí wọ́n bá lè pa wá tán torí wípé kí ni ìjà wa lolóyè Sunday Igboho ṣàgbè ẹ wá gbọ́dọ̀ máa torí polóyè Sunday Igboho ṣàgbèjà wa kẹ́sì máa fìyà jẹ tì náà ẹ̀ṣẹ̀ sì jẹ̀ṣẹ̀ lọ olóyè Sunday Igboho ṣàpọ̀lọpàá kò pa sójà kò pa custom kò pa civil defence kò pa immigration kódà kò pa ọmọ Yorùbá kankan ó pè fún òmìnira ilẹ̀ Yorùbá ní ọ̀nà àlàáfíà ni. àjàgà ilé lálejò ẹ̀dàgbẹ́ ìyáda ìwálé o ilé lábọ̀ sinmi wẹ̀ láwẹ̀ ìyáda ìwálé. Yorùbá ní ìjù tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dàgbẹ́ ìyáda ìwálé. Àgbàdo tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ lẹ́mọ̀ ẹ̀dàgbẹ́ ìyáda ìwálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ lọ́kùnrin rẹ̀ ẹ̀dàgbẹ́ ìyáda ìwálé. Ọmọ tuntun tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ tó dáa tó jẹ. àwọn agbákádàrá agbákámú àmọ́ ẹjẹ́ kólóyè Sunday Igboho ṣá ẹjẹ́ wálé ẹjẹ́ lómìnira ara ẹ̀ ẹ má jì ọ́ jẹ́ àwọn òwe títí máa ń ṣẹlẹ̀ wípé ìran Yorùbá ṣòro gbè ń jà ẹ jẹ́ kí tolóyè Sunday Igboho ṣá ó yàtọ̀ àpò àsùnwọ̀n rẹ̀ tá ẹgbẹ́sẹ̀ lé ẹgbẹ́sẹ̀ kú òun bẹ́ẹ̀ ẹgbẹ́sẹ̀ kú òun lórí àpò àsùnwọ̀n olóyè Sunday Igboho ṣá ẹgbẹ́sẹ̀ kúò lórí òfin máwọ̀lú tẹ́ ẹ fi dé ẹgbẹ́sẹ̀ kúò ńbẹ̀ ẹgbẹ́sẹ̀ kúò ńbẹ̀ òjòjò ṣògùn ara ìran Yorùbá ara ìran Yorùbá ò lé àìsàn tí sì ń ṣèran Yorùbá oògùn kan ṣoṣo tó ràn án iná lólóyè Sunday Igboho ṣá ẹjẹ́ wálé kọ́ wá fúnra Yorùbá lóògùn mímọ amúdúró pamọ́ síbi tí amúdúró sì kò lè sọyìn lè so rere kankan bí ò ṣe wípé kí ni bí ò ṣe pé kẹjọ wálé kọ́ wá mójútó nǹkan tó yẹ kó mójútó àfàìṣe bẹ́ẹ̀ ìran Yorùbá ò ní fojú rewo ìjọba Tinubu o ó níye èpè táwa yìí gbà lórí ọ̀rọ̀ Tinubu kì í sì ṣe tó bá méjì kọ́ torí pé kẹ́ ẹ lè fọlọ́yè Sunday Igboho ṣálẹ̀ ni ẹ jàǹbá àdéhùn ibi àjọ fọ̀rọ̀ sí àbá ń bẹ́ o kábíyèsí ikú bàbá yèyé ẹ bá wa bí wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ká bá wa fọmọ wálẹ̀ àwọn Fúlàní bandit Boko Haram ti ń pààyàn lójú méjèèjì ẹ ń dáríjì wọn ẹ tún fi wọn sínú iṣẹ́ ọmọ ológun kí ni tiwa ṣe wá yàtọ̀ kí ló lóyè Sunday Igboho ṣá wá ṣe tí bandit àwọn x-men tí a bá lè máa ní amnesty tẹ̀ ń dáríjì wọn tẹ̀ ń fún wọn lówó tabua tẹ́ ẹ tó ń fi wọ́n sínú ọmọ ológun inú ọlọ́pàá èé ṣe tẹ́ǹtí wá ń jà fún òótọ́ tí ọ̀tá ẹ̀jẹ̀ èèyàn kankan sílẹ̀ èé ṣe tẹ́ ẹ wá kọ̀ tẹ́ ẹ lè fojú fò ó tẹ́ ẹ lè wò ó pé kò sí nǹkan kan fún wa tẹ́ bá tiẹ̀ wá wò ó pé ó ṣẹ̀yìn kí ló dé tẹ́ ẹ lè fojú fàṣìṣe májàsọ́lá kẹjọ padà sínú sáàrin àwọn ìran rẹ̀ kẹjọ lórí ọ̀fẹ́ sí àwọn owó tó làágùn tó dààmú tó ṣe fìtínà láti kó jọ èé ṣe kẹ́ni tó dé eléyìí ń jó yé wa wípé ẹ sì wà lórí pé ẹ ń fẹ́ fọ̀ igun bìkan ju bí igun kan lọ. kábíyèsí ikú bàbá yèyé ẹ̀yin là ń rán sí wọn afẹ́kẹ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ a ti pé ọ̀nìrìṣà láìmọye ìgbà a máa nígbàgbọ́ pé bá a ṣe ń pariwo Aláàfin a rí yàtọ̀ ẹ gbàlejò wa láàfin láàárọ̀ yìí àlùbáríkà àwọn tọ́lọ́dúnmarè kólé ayé lé lọ́wọ́ kò sì ní sẹ́nìkan kánú àwa tá ń bọ̀ tá a yàn kú. Dábàá ìyára ni wálé. Wọ́n lọ sáyé kò ní pé wà lọ́wọ́ lọ.
Amasa Amasa Fúlàní ó ti ń gbé wa lódìdí ọmọ pa. Láyé ọjọ́ sí ṣe bí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wá di gbé bàbá kó dìdí ọba. Ó sì di gbéyàwó gbọ́kọ̀ nípò láyé. ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá, mo nílò ìrànlọ́wọ́ yín lórí dátà, lórí petrol tí mo fi ń ṣiṣẹ́. Mo fọlọ́dùmarè bẹ̀yín 9036 371643 9036 371643 9036 371643. Mo fọlọ́dùmarè bẹ̀yín, ẹ má tó wá jẹ́ ọ̀yà yín lẹ́nu bẹ́ẹ̀ bá padà rí mi lọ́yọ̀ọ́, torí kò sí owó lápò tí ń wé wọkọ̀. Ẹ má jẹ́ fúyẹ́ kálá wúwo, a sì gbọ́dọ̀ wúwo kálá fúyẹ́. Kò sí mọ́nì ń yá dù. Ẹ ń bá lè ṣèrànlọ́wọ́, màá dúpẹ́. Ó wù mí kí n wà lọ́yọ̀ọ́ láàárọ̀ yìí, àmọ́ ní mọ́tò màá wọkọ̀ ni, ọkọ̀ sì ti wọ́n. 9036371643 Opay. Àwọn Àgbẹ̀kọ̀yà wa tí ẹ sì ń dààmú tó ń ṣe fìtínà tó lè jẹ́ kí gbogbo wàhálà olóyè Sunday Ìgbòho ṣàkógbé. Ẹ dákun, ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. 09036 371643. Àwọn nǹkan tó nílò ọ̀pọ̀ jaburata, àmọ́ kò ṣeé sọ lórí afẹ́fẹ́. 09036 371643. Àdúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di, ojú tẹ́ ẹ sì fi ń wò mí kò ní fọ́. Ẹ̀yin lá máa wá, èmi ní mọ̀ wá, ẹ̀yin náà ní mọ̀ bá. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Òmìnira yín ó dé tán, agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ wo, ẹ jẹ́ máa fi eléyìí kí n máa fi ṣe lọ. Ẹ jẹ́ gbáládùn orin yìí fún bí ìṣẹ́jú méjì. Wáyé lọ́gbọ́n ẹni àlọ́fẹ́ ní lójú. Mo kí bàdá mi Wisdom, àwọn lákọrin yìí ní wúlò fún wa ní ìsìn tá à ń rí lò. Tàbí wọ́n bí sẹ́nu. Èrè ni a ní ọ́kìnì lẹ́yìn ẹ̀kún náà fi sọ. Ẹni àwọn agbọ́jọ́ ògùn lọ́wọ́ ọ̀jẹ̀ni àgbà. Kí láì ẹsẹ̀ sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ jáde àdíwálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ìyá mi létí ohun ọmọ yìí fẹ́ pé ìsàkèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé ọmọ yìí fẹ́ pé ìsàkèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé o àbúrò yìí fẹ́ pé ìsàkèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ẹ̀jájọ sàsọyé ẹ̀jájọ wíjọ. Gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákọ̀ ẹ̀já dárí wálé o ẹ wá gbọ́ wèrèwèrè lágbẹ̀dẹ orin àkàn bímọ mẹ́wí. Ikú tí ń gbòdú pẹ̀ ẹni òwò ńlá ní fà fún ni. Tolú lọ gbé arántí lọ o. Wọ́n pa Tolú lọ pé o àgbọ̀ ọ̀gbọ̀gbọ̀ Tolú lọ pẹ́ lọ. Prọfẹ̀sọ̀ Bọ́lọ̀dé ńgọ́. Ọlọ́lọ́dẹ lẹ iṣẹ́ ìwọ́kí ọ̀fọ̀ fi rù nàgbà. Wọ́n ti ń gbòdìdì ọba gbé o. Báwọn ìyàwó máa lọ lára oko. Wọ́n ní ààbò rẹ̀ dà wọ́n bá wọn sùn nínú oko níbo làwọn yí lọ́gán. Àwọn bàbá wa tó jágbẹ̀ wọn ò lè lóko. Bí wọ́n ti fẹ́ lọ́jọ́ èkó. Bí wọ́n bá fi ìlú pẹ́gẹ́pẹ́gẹ́ pẹ́gẹ́. Wọ́n yí wọ́n ní ìmọ̀ni àbí kí wọ́n fẹ́ wọn lára lọ. Bí wọ́n láwọn ẹ̀sìn sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ ìyá dárí wálé. Ilé bàbá ọmọ kì í fọmọ lẹ́rọ. 09036371643. You want to ask me about the journey to the palace today? Contact me. You want to support me? Contact me.
I'm not forcing anyone. I'm only begging. I'm only appealing to assist in any way you think you can. Thank you. I'm not mobile. I'll go for public transport. Thank you. God bless you. Yoruba Nation, no going back. I love you all. Ó dàfin Ọ̀yọ́ ká pàdé ńbẹ̀. ẹ̀yà wà lé ilé làwọn o orí balẹ̀lẹ̀ o wọn lè sọ àsopin mọ́ àwọn ìyá lé wọn ò lè pẹ́ lọ́jà kí wọ́n lọ́jà ògbó owó ti yẹ àwọn ọ̀nà olójú ibi tí wọ́n ti lè ṣe agùnbánirọ̀ náà tí wọ́n bá fẹ́ gbókù wọn wá sílé kí wọ́n là fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn o ọmọ ọlọ́mọ ni wọ́n rán ní sẹ́lẹ̀ òwú tóru wọ́n gbé àwọn nǹkan ní báńdíìtì níbo ni wọ́n dúró sí wọ́n gbé àwọn nǹkan ní Fúlàní ẹ̀sìpànù wọ́n tún fún wọn lówó náà ní ẹ̀rí nǹkan ni a ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ la ò gbọ́dọ̀ ń dọ̀rọ̀ ẹ̀sìn ní wọ́n Nàìjíríà náà ní gbogbo ẹ̀jẹ̀ adarí wálé ọmọ Yorùbá ń bọ́ sàsùnpì máa bọ̀ wálé ilé lábọ̀ síbi oko ilé bàbá ọmọ kébọ̀ ọmọ lẹ́rù ní gbogbo ẹ̀jẹ̀ adarí wálé gbogbo ọba aládé o ṣebí àjàgà ilé ìlànà kò tẹ́wà lọ́rùn mọ́ rárá ikú tí kò dùpẹ́ ní òwe ńlá nípa òun ní sórígbà tí wọ́n bá pa wá tán akékèké ayẹyẹ o. Kábíyèsí ikú bàbá yèyé ẹ má jẹ́ wọn pa wá tán o à ń bẹ̀ yín ó ti tó gẹ́ alùbàtà kan àwọn àgbà wọn ní kì í dárin ẹ jọ̀ọ́ ẹ̀yin náà la lè wá sábà ẹ̀yin náà la lè wá kélé lórí pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ ràn wá lọ́wọ́ kábíyèsí ẹ wò ó dàbọ̀. ewúrẹ́ ló kò ṣe àgùntàn lórí àwọn òbí dúdú.